Musailimatul Kadhab tí wọ́n lọ jà gbogbo àwọn sàábé tó lọ èyí tí wọ́n máa ṣe ní pé wá Muhammada orúkọ ànẹ́bì ni wọ́n sì ń wí ní ogun kò ń ṣe ogun yàmámà nìkan gbogbo ọ̀pọ̀lọpọ̀ ogun láyé Abubakar láyé Umar láyé Usman tán bá ń lọ sógun báyìí tán bá yọ ìdá bá ní wá Muhammada wọ́n sì ń ṣẹ́gun ṣe gbogbo àwọn yẹn kèfèrí ní wọ́n àti ìyàwó ànẹ́bì Ummu Salama àbí tani tó yá sí pé òun náà máa dárúkọ ànẹ́bì àmàníyá wá Muhammada ó pè gbogbo wọn kèfèrí. يقول محمد بن عبد الوهاب wọ́n ni إن الذين قاتلهم رسول الله صلى الله عليه وسلم gbogbo àwọn tá ànẹ́bì bájà tó pa wọn أصح عقولا wọ́n ní làákàì ó yẹ pé gbogbo àwọn àbúlàábì wọ́n ní làákàì ju gbogbo àwọn mùsùlùmí وأخاف شركا من هؤلاء ó ní kódà ẹbọ wọn kéré ju gbogbo àwọn tó ń bájà lọ tó ti ń pa wọn ìdí tó fi ń pa wọn nìyẹn ó yá nìṣó síwájú sí díẹ̀. ويعني بهم المسلمين èyí tó sì gbà lérò wípé àwọn wọ̀nyí pé ẹ̀yìn ẹbọ àwọn kèfèrí àbújálì àbúlàábì àbúsùfìyánì gbogbo wọn àwọn mùsùlùmí Mákà ó kéré sí tàwọn yìí àwọn wo ni mùsùlùmí gbogbo wọn باستثناء اتباعهم àyàfà àwọn tó tẹ̀lé nìkan tó gbà tiẹ̀ ló yọ kúrò nú ẹbọ so gbogbo mùsùlùmí látojú ayé ànẹ́bí látojú ayé sàábẹ́ àwọn ànẹ́bí gbogbo wọn ẹlẹ́bọ ni wọn كما تدعي الوهابية gẹ́gẹ́ bí àwọn wàhábíyà ibi wọ́n ṣe máa ń pàpè mọ́ra أن العبادة مبنية على أصل توحيد الألوهية wípé gbogbo ìbádà tawhidul uluhiyya náà máa lé lórí ó tán لا على توحيد الربوبية kò débi tawhidul rububiyya ọlọ́run tó sì wá pẹ̀rẹ̀ ní Rabbul alamin ó gbà pé yìí ni àbí kò má ṣe rububiyya ò wọlé mẹ́ وأن المشركين كانوا Rabbus samawati wa Rabbul ard rububiyya ò wọlé mẹ́ وأن المشركين كانوا يوحدون في الربوبية ọláwọn mùṣírìkí gbogbo àwọn ẹlẹ́bọ yẹn wọ́n ń ṣe tawhidi bí rububiyya so lára bẹ́ẹ̀ gbogbo àwọn tán láwọn ń kírun tí wọ́n ṣe tawhidu àbí tí wọ́n ṣe tawhidu uluhiyya tán ṣe tawhidu rububiyya ẹlẹ́bọ ni wọ́n ولكنهم يشركون في الألوهية ó ní wọ́n ń ṣe kèfèrí wọ́n ń bọ́lọ̀ wórogún bí uluhiyya وقد طبق الوهابية هذه المقولة على gbogbo ọ̀rọ̀ yìí المسلمين wọ́n lò lórí àwọn mùsùlùmí ni kò lò lórí kèfèrí وقالوا wọ́n á sọ wípé إن المسلمين كالمشركين ọlẹ́ gbogbo àwọn mùsùlùmí yẹn kal-mushrikina في عصر الجاهلية àwọn mùsùlùmí tó aláṣùl jáhìlì kí islamu tó dé àwọn mùsùlùmí tán ti di mùsùlùmí tán di islamu tí Ànábì fún Jibrilu lésì yí pé al-islam an tashhada an la ilaha illallah àwọn wọ̀nyí wọ́n ṣe ṣàádà tukima as-salat wọ́n kírun tasumu ramadan wọ́n gbààwẹ̀ ramadana wọ́n yọ zaka wọ́n lọ sí hajji máa sáàlì ó yọ wọ́n kúrò pé wọ́n ṣe mùsùlùmí òun lẹ́rí lára gbogbo àwọn tán pẹ̀lú àwọn ní sàlàfíyà yìí àwọn ọ̀rọ̀ tí wọ́n máa sọ nìyẹn so ìtorí ẹ̀ ni wọ́n ṣe gbogbo àfáà nílọrin lẹ́lẹ́bọ lọ́dọ̀ wọn àfàwọn tó tẹ̀lé wọn nìkan so gbogbo àfáà lẹ Yorùbá yìí ẹlẹ́bọ ni wọ́n àfàwọn tó ń tẹ̀lé wọn nìkan موحدين في الربوبية مشركين في الألوهية wọ́n ṣe Ọlọ́run lẹ́yọ̀kan àmọ́ mùṣírikí ni wọ́n jẹ́ bí rububiyya وبذلك وضعوا قواعد للتكفير ó ṣe gbé príncipù kan kalẹ̀ láti máa pè wọ́n ń kèfèrí وحددوها بعشرة ó wá kà sí mẹ́wàá فمنها inú ẹ̀ الذبح لغير الله wípé wọ́n ń pa ẹran yàtọ̀ sẹ́ran léyá
wọ́n bá ṣàdúrà wọn pẹ̀ran tí wọ́n bá ṣe kẹ́nìkan tí wọ́n bá ṣe ìlérí kan fọ́lọ́run wọ́n du ẹran so by that wọ́n lọ du ẹran sàárè ni wọ́n ṣe ní ká hú sàárè Sheikh Adam wọn ni gbádùn nù èèyàn ó lè rí ń bẹ̀ tó ń pẹran síbẹ̀ èèyàn ó lè rí ń bẹ̀ tó dúró tó ń bọ́ epo àti ẹyin àkàrà àti ẹ̀kọ ìwọlẹ̀ tí wọ́n rí tán gbé lọ síbẹ̀ àti ìmá wá ìṣọ́ àbí ìrànlọ́wọ́ àbí ìmá ṣe istighatha àbí ká máa lérí nǹkankan yàtọ̀ sí tọ́lọ́hun ká má pè ọlọ́hun mọ́ ká sọ pé wá Muhammada irú yẹn ká máa ṣàdúà táà fọ́lọ́hun sí tàwà wípé ọlọ́hun wọlá ẹnìkan. وإذا نظرنا في كتب محمد بن عبد الوهاب àbáwo tírẹ̀ ẹ̀yẹn mú ní ìdí mẹ́sàn-án وبالخصوص كتابين الدرر السنية في أجوبة النجدية mo fún wọn lórúkọ ẹ̀ wọ́n gbọ́dọ̀ mọ̀ ní wọ́n gbọ́dọ̀ mọ̀ yẹn ni torí tírà wọn ni tírà ọ̀gá wọn ni tíra ọ̀gá wọn ni so kí wọ́n lọ bẹ̀ wọ́n rí gbogbo nǹkan tí mo wí ń bẹ̀ ṣé bẹ́ẹ̀ lórí ẹ wo al-aqidatul murshida ta kàlánà ẹ dákun kí ni ó pe ìbò náà ti pe ọlọ́run ní tí wọ́n ti bọ́lọ́run wórogún bẹ̀ so àfikẹ́yìn sọ ipọ́lọ́run láàyè wọ́n fi sàmà torí pàdé sọ wípé àwọn àṣàrà sọ wípé ọlọ́run ò ní ààyè kò níbi dúró sí ó wà ń gbogbo ààyè kò sí lọ́wọ́ ẹ̀yin ló lọ́wọ́ lọ́mọ níka kò létí ẹ sọ wípé ara etí ẹ gbogbogbà lórí bí etí erin ṣe é mọ̀ wípé afọ́jú ni wọ́n nù afọ́jú tí a bá sọ fún afọ́jú tó bá rí afọ́jú tó wá mú lọ dí erin tó wá fọwọ́ra báyìí bóyá pé ẹsẹ̀ nìkan ló ń fọwọ́ra a bá ní kó jú erin tó ní ẹsẹ̀ rírí pó bí òpó erin nù ní ṣe wọ́n pé ibi tó mọ̀ọ́mọ̀ nù kò rí ọwọ́jà bó bá sì já sí pé ọwọ́jà nìkan ló dìmú tí yẹn ń fà báyìí tó ń gbé tó ń ṣe gínà a ní gbọ̀rọ̀gbọ̀rọ̀ báyìí lórí bọ́já sí pé etí lórí dìmú yóò ní gbogbogbà báyìí létí ẹ̀rí erin nù ní ṣé bẹ́ erin ti rí nù ní ẹgbà tí wọ́n mọ bọ́lọ́run ti rí táwọn àṣàírà júwe ọlọ́run báyìí so àwọn wá ń tàkáyálọ̀ ọlọ́run ọpọlọ wọn nù làákàyè wọn wọ́n wá ń àkázà nusus ala zahiriha ẹgbẹ́ nígbàtọ́ ọlọ́run ti lóhun lọ́wọ́ yẹn wọ́n láti lọ́wọ́ ọwọ́ ẹ̀sùn gbọ́dọ̀ lọ́mọ níkà bí tèèyàn ni láìsọ wípé àníyẹ̀wò dí ní wọ́n ìkanu ni nínú ìdí yẹ̀wúdí sí ni wọ́n lóòtọ́ kìí ṣe pé bóyá mo fi ń ṣe mi ò fi parọ́ mọ́ wọn àwọn tí Gẹ̀ẹ́sì rán láti wá da ìsìláàmù rú láti wá da àwùjọ mùsùlùmí rú òun ni wọ́n àwọn bá wọlé kan ilé náà dàrú wọ́n bá gbogbo ẹ̀jẹ́ wọ́n dẹ̀ yàn ọmọ kọ̀yá wọn bàbá dẹbí gbogbo ẹ̀ wọ́n da ẹbí rú kárápátá ni so báwo náà ṣe ní dàlúrú èyí tí wọ́n sì máa sáré wá bá fá àwọn yìí ti sáré wá tó ń pẹ̀lú
Muhammad bin Saud tí wọ́n fi pàdé pé ìwọ mú ọlá kémi mú ìjáfà àmọ́ ká a fi fẹ́ dèlú ní òtórí ẹ̀sìn tuntun ta gbédè yìí ká fi dé mọ́lẹ̀ ẹ bá ṣàkíyèsí wọn gbogbo ibi tí wọ́n bá dé wọ́n máa sáré wá bí tí ìjọba bá ibi tán fẹ́ gbà wọ ìjọba láti lẹ̀mọ́jọba farati so tí wọ́n bá fẹ́ràn àbí tán bá fẹ́ ṣe nǹkankan ìjọba ni wọ́n dẹ̀ síbẹ̀ so lẹ́ẹ̀fì rí wọn tó yá sí pé pẹ́kẹ́ báyìí ọlọ́pàá ni wọ́n sáré lọ pè wọ́n ti mú ọlọ́pàá lọ́rẹ̀ẹ́ so tí ìjọba bá gbà wọ́n láyé tí gọ́ọ̀mẹ́ntì kan state government ní àbí federal government tó bá gbà wọ́n láyé pẹ́rẹ́ wọ́n kó sáàrin yẹn ni wọ́n wá bẹ̀rẹ̀ sí darí ìjọba ọ̀hún la fi ń sọ wípé kí ìjọba federal ìjọ tí wọ́n fẹ́ tán dìbò wọlé 2019 kan lọ ṣọ́ra fáwọn ẹlẹ́sìn gidi ìjọba kó ṣọ́ra fáwọn ẹ̀tọ́ ń pera wọn lẹ́lẹ́sìn wọ́n dá lágbónù ṣé wọ́n máa ṣe nìsìn èyí táwọn ipob ṣe kọmándà wọn ní east ní bóyá Enugu ní àbímbó ní àbí Imo pẹ̀lú aṣọ ọ̀fẹ́ tó wọ̀ àti nǹkan ọ̀fẹ́ kankan ò ṣe kílókè bulletproof ní oògùn tó gbé sára ìbọn sọ́jà rẹ̀ ní rẹ̀kúrẹ̀ ohun wọn bí ìgbà tí wọ́n wọ́n eṣinṣin ni ó kú so wọ́n sì kó àwọn míì náà ṣe là ń sọ fún yín gbogbo àwọn ìjọba ṣe ń wò yín ní gbogbo Yorùbá tó ń ṣe Yorùbá nation ẹ lọ jókòó jẹ́ oògùn tẹ́ ń fi ń ṣe kí ní ẹ ọta àbọn àwọn AK-47 kò mọ ogun wàláì kò máa yẹta AK-47 kò máa yẹta so ọ̀rọ̀ ìbọn ṣakabùlà kọ́ là ń sọ wọ́n bá yìn ìbọn fẹ́ tí wọ́n gbé machine gun gidi tí wọ́n yóò já wẹ́lẹ̀wẹ́lẹ́ báyìí ẹ máa gba ayẹta ogun tó ṣe tó wídà ìjọba amúnimóògùn bóyá wọ́n máa gbọ́ ìtàn àbí kí wọ́n máa gbọ́ kíní máa ṣe báyìí lójú fíìmù kọ́ níjà òun kọ́ lógún wọ́n ṣe àwọn wọ́ fíìmù tán máa ń ṣe bẹ́ẹ̀ kọ́ lógún rí o wàláhì lásìm bẹ́ẹ̀ kọ́ lógún rí àwọn tó ń ṣe fíìmù ó kásẹ̀ kan sókè ó fẹ́ kò ní fẹ́ lọ́bí kankan sọ́jà máa bọ̀ wá kíkẹ́ máa bọ̀ wá ọmọ ìṣẹ́ tán wọn ìtí ìrí ti ẹran ni wọ́n stọ́dì ẹ̀ lọ́wọ́ ni la tu'anid man idha qala fa'al bunul waridi àbí tugrayi bunul waridi la tu'anid man idha qala fa'al ẹni tó yá sí pé ẹgbẹ́ látọ́ ànìmọ́ni dákọ́ ẹni tó sọ ẹgbẹ́ tí wọ́n sì gbé lẹ́sẹ̀kẹ́nẹ̀ tí nǹkan kan ò ní ṣe má bà ṣagídí ẹni tí ó kó bọ́n wà lọ́wọ́ ẹ̀ báyìí má bà ṣagídí tí ó sọ pé shoot tí wọ́n sì ṣútì ọ̀hún tó yá sí pé wà láì kó tó jẹ́ alkiama ni ó ti bára ẹ̀ ní ó ti pé ń bolo dé
àyẹ́ngbà àwọn èèyàn ọ̀gá wọn tó ń pariwo tó ń ṣe kíní lórí Facebook lórí social media ṣe social media ṣó òun ṣe sá lọ ó ṣe fi àwọn kan síbí so ìwọ tí mùmú tó ń tẹ̀lé àwọn kan pé níṣó ọ̀gá pé à ń tẹ̀lé ọ̀gá wa ní òun ni lídà wa tí lídà bá balẹ̀ pẹ́rẹ́ wàláhì ó wà rẹ̀ tì in tá ń sọ fún yín nìyẹn pé kò sí nǹkan tẹ́ fẹ́ gbà kò sí tó pé Yorùbá ń bi wípé ẹ fẹ́ ya ẹ fẹ́ lọ lẹ́yìn ìyàwó ló wá ń jẹ́ yíò Ìgbò tó wípé àwọn Chinese news wọ́n interview ìkannú wọn tó sọ̀rọ̀ nígbàtí wọ́n ṣó ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tán pa kọ̀mándà wọn láàrin àwọn ti ṣe kíní àwọn ti múra kalẹ̀ gan ìkánu tó jọ́gà rẹ̀ tó wà ní kíní táwọn bá dìde ìjàmbá yìí àárínjọ́ mẹ́ta àwọn ó dé Sókótó láti Èkó dé Sókótó straight ẹnu kọ́ ni wọ́ ẹnu yìí kọ́ kò jókòó síbi kan kò sọ pé ṣégi yẹn ní bá ti bẹ̀ báyìí bá ti bẹ̀ báyìí agada ọwọ́ ni ó ṣe bẹ́gẹ̀dú lẹ́rí tó jókòó ní àwọn dé Sókótó ó ìwá kúrò ní Ìmọ̀ yìí tí wọ́n ti mú kọ̀mándà yẹn balẹ̀ pap nǹkan ogun wo lẹ́ni janibi sultana wahzar batshahu jìnà sí àwọn aláṣẹ wahzar batshahu fàyélẹ̀ fún yí pé kó bẹ̀rù kó sá fún agbára ẹ̀ tó bá tọ́ ẹ pé ẹ́kì tí wọ́n kìí zakizaki ń gbà tó bẹ̀rẹ̀ wọ́nàwọ́nà tó máa ń ṣe sọ́jà tó máa ń kó àwọn kan tó máa ń máṣì tó máa ń ṣe sọ́jà ṣe eléyìí rò wípé Nàìjíríà bí Lubnani ni Nàìjíríà yàtọ̀ sí Lubnani pátápátá so àwọn Hezbollah ní Lubnani Hassan Nasrallah tí wọ́n máa máṣì báyìí àwọn Shia tí wọ́n ní sọ́jà tí wọ́n máṣì tí wọ́n máa ṣe gbogbo ẹ̀ ó ṣeéṣe ń bẹ̀ yẹn kò ṣe é ṣe Nigeria ń bí Nigeria is not Lebanon so government within government nígbà náà ti ń ṣe rú ẹ̀ èyí tí Lebanon fi rọrùn tó fi ṣe é ṣe ń bẹ̀ ní pé Israeli náà àtàwọn Yehudi wọn àwọn ni wọ́n dábẹ̀rú tí wọ́n jẹ́ kí wọ́n ní military tó lágbára òun ló fi já sí pé àwọn militia wá ń di military àwọn náà ni wọ́n lọ jà ni wọ́n lọ gba ara wọn lẹ̀ ni wọ́n lọ gbà lúlẹ̀ ni wọ́n lọ ṣe Nigeria ní regular military tó standard tó dúró tí wọ́n lọ fún training kwa so training abẹ́lé ìjọ tó ojúkú náà bẹ̀rẹ̀ òun náà kọ́kọ́ lérí ní pé láàrin ọjọ́ mélòó kan Nàìjíríà wọ́n máa finish ẹ̀ kò jẹ́ dábẹ́ ẹ̀mọ́ tó fi kú ní tó jú ẹ̀rí ṣe ló rọrùn bẹ́ẹ̀ ó sì sọ gbogbo Nàìjíríà àti gbogbo agbára ẹ̀ àti gbogbo bá lè tẹ́ àbá lè ṣe kìíní ṣe bí irú bá ní wá ní táwọn sọ́jà wò bá lágbára bí irú bẹ́ẹ̀ ni ó sọ wọ́n di ṣinṣin tí wà kàn mú ṣùṣù ọwọ́ tí wà wọn báyìí àbẹ́fàn so àwọn wọ̀nyí ìwà wọn òun la sọ fún là ń sọ yìí lákàí wọ́n ma wá bí tágbára wà láti lẹ̀ máa gbára máa fi ṣe aburú máa fi ṣe kìíní tí ó bá sí tán bá sì rí wọ́n máa wá bí tó dàrú láti kó síbẹ̀ ibi tó bá dàrú láti kó síbẹ̀ wọ́n bá kó síbẹ̀ láti wá establish ara wọn
gbogbo wọn tẹ́rí tí wọ́n dá kẹni kalẹ̀ ẹ bèèrè bí tán ti ń rówó tẹ́lómi wípé òun lè bọ́ azíàrí àìmọ̀ wọn ara kò ká lọ ńgbà tí òun máa azíàrí bó ṣe rí kò mọ̀ bí azíàrí ti rí ẹnu ló kàn rò wípé ọ̀rọ̀ wípé bí irú yunifásitì tó ń lọ lázíàrí kò mọ̀ ẹ́kò dídí ìjọba fún rẹ̀ lázíàrí ìjọba tó lówó tó dá ní owó ní tíjọba àlúwá kó mọ́ra wípé ká máa rówó rẹ̀ náà mọ́yí àwọn ọmọ láyé ojoojúmọ́ ẹ̀mí ò ní tú èyí fún torí pé àìmọ̀ ló ń ṣe wọ́n níbi ojú wọn kúrú èló ló ní tó fi pé o lè bọ́ àṣàrí àwọn mùmú tó wà ń sàkání rẹ̀ náà wọ́n hèlè ẹ̀ olówó owó kí ló ní olè tán sọ bí tán ti ń rówó lọ́nà àláàlì iṣẹ́ wo ló ń ṣe owó ló ń ṣe kọ́mpìnì wo ló dálẹ̀ tó fi lówó tó fẹ́ fi bọ́ àṣàrí owó ayíwé parọ́ gbowó ìyẹn lówó àbíṣẹ́ tẹ́ ń lọ ṣe tí wọ́n rán yín ọlọ́run sì wá mú yín owó ọ̀hún nísìn àṣírí yín tú àṣírí yín ó wà tú wọ́n padà ká gbogbo ibi tó wó yín ti ń wá àwọn bureau de change tó ń bá yín gbowó tán sẹ́ndì owó sí wọ́n ti kó ọ̀pọ̀lọpọ̀ wọn sí mẹ́lẹ̀ yes àwọn tí ó ń sponsor banditry tí wọ́n ń sponsor terrorists àríkíjọba tanná sí yín lábẹ́ tíjọba ọba tanná sí yín lábẹ́ lẹ lára yín ara yín náà àwọn tó kọ́kọ́ gbé ìzálà bí dí àdénù ni òun ló ń lọ bá àwọn terrorists ló ń lọ negotiate pẹ̀lú wọn kò ní dá kíjọba máa wòyún ní irú èyí tí wọ́n ṣe fáwọn ipob yẹn ó yẹ kí wọ́n ṣe fún wọn any terrorist tí wọ́n bá mú gbogbo àwọn Boko Haram yẹn kò yẹ kán fi wọ́n lẹ̀ rárá bó sì lè ń kó mọ̀ wọ́n fẹ́ repent ń bí kíni mú wọn kẹyẹnjú wọn kúrò ńlẹ̀ káyé rí bí gbádùn àwọn ò value ẹ̀mí wọn value ẹ̀mí kankan so ẹni tí ó value ẹ̀mí kí lè fẹ́ value wíwà láyé ẹ̀ ṣe so tíjọba bá ṣe ti ipob bẹ́ẹ̀ tí wọ́n bá ṣe ti ilẹ̀ haúsá bẹ́ẹ̀ ṣe àmà ipẹ́ ẹ ti tanná sí ìjọba gan ti fún kírẹ ẹ̀bọnú kan bẹ̀rẹ̀ sí fura sí ìjọba gan ti kírẹ ẹ̀bọ kan fura sí wípé wáì tó já sí pé Ìgbò tó ṣe yẹn lẹ pa àwọn haúsá tó ń ṣe tọ̀hún tẹ mú wọn ẹ̀ ṣe pa wọn àdálà lọ́lọ́run wí ẹ ṣe dọ́gbadọ́gba tẹ́ ẹ̀ bá wá mọ̀ wọn àwa ń tanná sí fún yín nìyẹn wípé ẹ mọ̀ iṣẹ́ responsibility ìjọba ni ẹ lè fi glove sọ́wọ́ kẹfòrí pawọ́ kẹ máa fi pa wọn lórí pa kíní lórí àwọn tí wọ́n mọ̀ mọ́ṣáláṣí yàtọ̀ ẹni tó bá wà mọ́ṣáláṣí wọn rẹ́dì láti pa kán dẹ̀ bọ́m̀bù ẹ̀ torí pé kò gbá tí wọ́n